kábíyèsí olódùmọ̀rè kábíyèsí ifá ẹ̀yìn àfà lọ́rí ẹbọ́ bí ti bàjẹ́ làṣíṣẹ́lú bọ́ bí tí ogun yìí ti bàjẹ́ àwọn Saudi Arabia wọ́n ti ń bẹ̀sì ìjẹ́ fún yín Saudi Arabia wọ́n ní tàbí 2034 ó láwọn fẹ́ wọ́n ti World Cup 2034 wọ́n wá ní káwọn LGBTQ àwọn lesbian àwọn gay wọ́n ní kí wọ́n bọ̀ lu àwọn kẹ̀tíkẹ̀tì wọ́n ní pé kí wọ́n bọ̀ káwọn gay àtàwọn lesbian kí wọ́n sọ wọn lu àwọn wọ́n ní kí wọ́n invest lu àwọn wọ́n láwọn ti fààyè gba gay àti lesbian àwọn ẹni wọ́n pè ní LGBTQ ìròyìn ẹlẹ́wọ̀n ní Vanguard yẹn Ọlọ́run ṣeun ìwé ìròyìn tó ló kọ ló gbé ó wọ́n yẹ àfáà lọ ní tààrẹ lẹ́wọ̀ àgbèrè ìbá ìsìlámù jẹ́ lásìrì nìgbòlúgí ẹ̀mí àwò ìsìlámù ẹ̀sìn bàbá wa ní ṣẹ́tìrìbà ìròyìn lẹ́wọ̀n Saudi Arabia wọ́n ti ń bá ìsìlámù jẹ́ fún yín ẹ̀sìn aláwù àwọn ọmọ aláwù náà ni tún bàjẹ́ tó bá jẹ́ wípé àwa la sọ̀rọ̀ yẹn tí tẹ́ pé kò kí èsì Vanguard ló gbé ẹ sọ pé wọ́n bá ìsìlámù jẹ́ ni àwọn ms bàbá gbogbo ẹ̀yìn àfáà ńláńláńlá ẹ wà gbé kámẹ́rà wájú àwọn ms bàbá ló sẹ́yìn gbogbo àwọn táwọn ajá sọ̀rọ̀ nípa ìsìlámù àwa la sẹ́yìn ó yá ẹ wà sọ pé àwọn bá ìsìlámù jẹ́. ẹjọ ẹ wá ṣàlàyé lè jẹ́ lè wà lè gbogbo ẹ̀yà lásàlátù èyí náà wá gbẹnu sílẹ̀ ẹja sọ̀rọ̀ lórí ẹja jọ sàsọyé pọ̀ eléyìí wà lè jẹ́sìn bí ó lè wà lè jẹ́ lùí ni wọ́n ti mú ẹ̀sìn tó lálùjẹ́ náà wá fún wa bí sí gbogbo àwọn tí wọ́n mọ̀ ṣerú kínní nílẹ̀ Saudi sí gbogbo wọn náà ṣé wọ́n sì lẹ́sìn àwọn wà jẹ́ náà èyàn lè ṣerú ẹ̀tàn kó tó lọ mọ́sálásí èyàn lè ṣerú ẹ̀yípo ọdún kó tó lọ di Káàbà kó lọ tọrọ àforíjì kó lóun ṣe ájì ọmọ Yorùbá ẹ jì Islam ò kì í ṣẹ̀sìn kò sí tó ń jẹ́ ẹ̀sìn. Alhamdulillah adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala atúrẹ́ kí a ti gẹ̀fà nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ike Allah azza wa jal atúrẹ́ ilé kẹta rẹ̀ kuma bá nàbọ̀ Muhammad kuma bá mara lè rẹ̀ kó sama bá wọn sahaba rẹ̀ ẹ̀yọ́ ma yọ nínú Islam lórí sunan nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam akira wa ikú assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Naam àrọ gbogbo ẹnikẹ́ni tọ́lọ́bẹ̀ ẹ̀dàbá ní kí ó jẹ́ olóòótọ́ kó sì fẹ́ràn òótọ́ tó bá ṣalábà pàdé àlàyé tá fẹ́ ṣe lórí ìsọkúsọ tí àwọn ọmọ aláṣìṣe méjèèjì yìí sọ nípa pé wọ́n ń claim pé Saudi Arabia legalize LGBTQ oye so ẹ má ṣàbá wa share rẹ̀ ẹ bá wa tàn ká barakallahu fikum tọ́ ẹ̀yin ọmọ yẹwa nínú Islam la siyama ahlus sunnati wal jamaa oye torí báwọn eléyìí náà ṣe gbé ọ̀tá wọ́n ṣe gbé ìjọta sọ́kàn sí Saudi bẹ́ẹ̀ náà láàrí àwọn oníbídíà náà tó ń pọ̀ táwọn náà tó já sí pé ọ̀tá ń bẹ lọ́kàn wọn sí Saudi so àmọ́ gbogbo ẹ̀ náà pààbò náà ni ó máa já sí fún wọn bí iznillah so àwọn ọmọ yìí gbogbo alágbọ́n tí wọ́n sọ àti tí wọ́n sì ń lẹ̀ mọ́ Saudi Arabia ó tiẹ̀ tó yọ ọmọ ẹlẹ́ẹ̀kejì tó létí ro sójú yàn óyé so òun tiẹ̀ làámọ́lẹ̀ ní pé Saudi fàyè gba àwọn LGBTQ kí wọ́n máa ṣe nǹkan yẹn nínú ìlú wọn so òun sọ pé Saudi legalize irọ́ ba ayé yín jẹ́ tẹ́ ẹ̀ bá parọ́ mọ́ Islam ní a kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ rí nǹkan kan sọ. Na'am barakallahu fikum lórí fundraising tá ń béèrè fún gẹ́gẹ́ bá ti ṣe lára yìí kí Allah bá yẹ dá máa ṣàṣàn gbogbo àwọn ẹni tí wọ́n bá wá dá sí Allah bá yẹ dá máa ṣàṣàn wọn lẹ́sàn lórí ìgbà ní outstanding balance tá fẹ́ san fún àwọn ẹni tí agreement ilẹ̀ yìí ń bẹ láàrin wa àti wọn so iye tó sì kún wájú wa báyìí almost be 7.4 million naira nínú rẹ̀ àti rí 700,000 naira ní ètò túmọ̀ sí pé ó kù 6,700,000 naira níwájú wa àròyìn tí Allah bá yẹ dá máa ṣe gbọ̀nà ẹ̀fún nínú arziki kí a máa ṣàbáwá dá sí kí Allah bá yẹ dá máa ṣàṣàn wá ní ẹ̀sán lórí kí Allah bá yẹ dá máa ṣàṣàlékún arziki fún yín àti fún àwa náà. Àkáǹtì wa 0045790267 Unity Bank Shehu Ahmed Yusuf. Tọ́ ìwọ tó ní fóònù lọ́wọ́ bóyá lórí Google ni o àbí lórí ChatGPT kan lọ tẹ́kí ní ìsíbẹ̀ ìpè did Saudi Arabia resources for LGBTQ because of World Cup that is Saudi Arabia ṣé wọ́n legalize LGBTQ so ìtumọ̀ LGBTQ ni pé kọkùnrin àtọkùnrin kó máa bára wọn lò pọ̀ kóbìnrin àtobìnrin kó máa bára wọn lò pọ̀ ìtumọ̀ rẹ̀ nìyẹn. ChatGPT òun dáhùn wípé no ìpè rárá Saudi ò ṣe kíni Saudi ò legalize as of now for now Saudi ò legalize LGBTQ. There is no evidence that Saudi Arabia has changed its law. Kò sí evidence fún wípé Saudi ti change òfin wọn to recognize or support LGBTQ rights because it will host the World Cup it will host the 2034 FIFA World Cup. Kò sí ẹ̀rí tí ń fi hàn pé Saudi ti change òfin wọn lórí LGBTQ òfin wọn sì ní pé kò tọ́ àwọn ò sì fọwọ́ sí
so kò sì sí ẹ̀rí tí ń fi hàn yìí pé wọ́n ti change ẹ̀ nítorí pé wọ́n fẹ́ host World Cup 2034. What happened is wọ́n ní tó wá ṣẹlẹ̀ ní pé Saudi Arabia had said ìpè Saudi ti sọ pé that all visitors including LGBTQ visitors will be welcome during the World Cup oye báyìí and should respect the country laws and customs. Ìpè gbogbo àwọn ẹni tí wọ́n jẹ́ visitor láti wá ṣe kíni láti wá attend the World Cup ní 2034 àwọn ṣe kíni àwọn gbà wọn àwọn welcome wọn kódà kò bá jẹ́ àwọn LGBTQ náà yìí ni ṣùgbọ́n tó bá jẹ́ LGBTQ yìí máa ṣá respect òfin ìlú àwọn tó túmọ̀ sí wípé ààyò gba ẹni tó jẹ́ LGBTQ member kó ṣe kíni kó ṣe jákujàku yẹn nínú ìlú àwọn oye tó tí wọ́n bá wá lọ sí Saudi fún World Cup so ṣé àwọn tí wọ́n bá jẹ́ ipò tí kọ́kọ́ jẹ́ kèfèrí náà ò lè kọ́kọ́ wọ Mẹ́kà ò sì lè wọ Madina oye báyìí ipò kọ́kọ́ jẹ́ kèfèrí náà àwọn ìlú mi yàtọ̀ sí ìlú méjèèjì yìí ló ti lè máa rìn káàkiri pò jẹ́ kèfèrí ó tẹ̀ tún wá mú LGBTQ ma wọ́n wá gbà kó wọ Mẹ́kà àbí kó wọ Madina oye so in tí wọ́n sọ nìyẹn o ẹnikẹ́ni tó bá involve nínú kíní nílùú títí ń bọ̀ ó gbọ́dọ̀ respect òfin ìlú àwọn àti custom wọn ó gbọ́dọ̀ dánwò nínú ìlú àwọn. However, same-sex sexual relations remain illegal under Saudi law. Oye báyìí wọ́n ní LGBTQ yìí ó ṣẹ́kù as in tí ó tọ́ lábẹ́ òfin Saudi, and international human rights organizations continue to criticize the country treatment of LGBTQ people. Human rights groups such as Amnesty International and Human Rights Watch have argued that Saudi Arabia has not introduced legal reforms protecting LGBTQ rights as part of its World Cup preparations. So, ẹ wá bá ń béèrè lọ́wọ́ àwọn ọmọ yìí ṣé àwọn lórí wọn pé jù ní àbí ChatGPT tí wọ́n máa ń gbára lé. So fún délé yìí kò sí ẹ̀rí kankan tí ń fi rinlẹ̀ ìpè Saudi ṣe kéde ìpè Saudi welcome àbí ó faramọ́ practice LGBTQ nínú ìlú àwọn oye intercafe debunking náà nìyẹn kò sí ibi kankan tó ti ṣẹlẹ̀ tọ́yẹ̀.